إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń bá lọ, ibi tí a dé ibẹ̀ náà ni af'alul amr, àwọn ọ̀rọ̀ ìṣe tí a fẹ́ ń pa yín láṣẹ ṣùgbọ́n a ṣe máa mọ̀ a ṣe máa wọn ò ní a fẹ́ máa kọ́ra wa insha Allah. Náà a ní láti pa ojú pátákó rẹ́ so ká fi lè rí ààyè kọ àwọn ẹ̀kọ́ mìíràn tá a fẹ́ kọ́. Èyí ni tírà tí a ṣe fún ẹ̀kọ́ yìí, pàápàá jùlọ fún àwọn nǹkan tí a fẹ́ máa kọ́ ńbẹ̀ tí ṣe Ujul Af'al. So ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ sí àti ra tírà náà kó pe èyíkéyìí nínú àwọn nọ́mbà tí a kọ wọ̀nyí tí ó bá súnmọ́ agbègbè rẹ̀. Àbújá ni o, Ìbàdàn, Ìlọrin, Ògùn, Ìwó, Lagos, Ẹdẹ, Ọ̀yọ́. Ká pe èyíkéyìí nínú àwọn nọ́mbà yẹn tí a bá nífẹ̀ẹ́ sí àti rà. So 300 naira péré náà ni. So waffaqana Allah subhanahu wa ta'ala li kulli khayr. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Náà a fẹ́ mú fún ìlú amórí ọkùnrin kan tí àdójúkọ wá, ọkùnrin kan tá a fẹ́ pa láṣẹ. A kọ́kọ́ lọ mú fún ìlú àkọ́kọ́ ká tó máa lọ. Àwọn fíìlù amórí tí a fẹ́ kọ́ra wa yìí àtàrà fíìlù mudọ́ríù ìrìn ènìyàn mẹ́fà tá a dojúkọ láti máa mú. Fíìlù mudọ́ríù ọkùnrin kan, àwọn ọkùnrin méjì, àwọn ọkùnrin tí wọ́n pọ̀, obìnrin kan, obìnrin méjì àtàwọn obìnrin tá pọ̀. Ibẹ̀ láti máa mú fíìlù ìyẹn fíìlù amórí. So a fẹ́ mú fíìlù amórí ọkùnrin kan tí a dojúkọ wá. A kọ́kọ́ lọ mú fíìlù mudọ́ríù ọkùnrin kan tí a dojúkọ wá, òun náà ni tadhhabu. Àti mọ̀dé iṣẹ́ méjì láti lára fíìlù mudọ́ríù kó tó lè di fíìlù amórí. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ a ó fún mudọ́ríù rẹ̀ á gbà dànù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì pa fíìlù amórí sọ̀kan ni máa ń gbà àdébí àbá dómà àgbàdànù á fún ní sọ̀kan. Tàbá dà pọ̀ ní tó kù kò ṣeé pé ó ti di fíìlù amórí báyìí, ṣùgbọ́n àwọn Lárúbáwá wọn kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú sọ̀kan. Tó bá rí bí a lọ mú hamzatul wasli wá àti mọ̀dé. Hamzatul wasli yẹ kó gba ẹ̀wọ́, ṣùgbọ́n ẹ̀wọ́ tí ainul fi'li bá gbà ní ó ṣe ẹ̀wọ́ tí a fún hamzatul wasli. Tí ainul fi'li bá gba fatiha tàbí kẹsọ̀ á fún hamzatul wasli wá ní kẹsọ̀. Tí ainul fi'li bá gba dómà á fún hamzatul wasli ní dómà. Àdúrà ainul fi'li bá fatiha á fún hamzatul wasli ní kẹsọ̀. Tàbá àdàpọ̀ jẹ́ idhhab máa lọ, bóyá fẹ́ pọn wá láṣẹ ẹ̀sìn idhhab máa lọ. So ti ẹ̀sìn ìyẹn ni Ànábì Sulaiman
ló sọ fún ẹyẹ húdúhúdà pé kí ni o idhhab bi kitabi hadha nínú Suratul Namli tó ti yé sí pé máa mú tírà yìí lọ bá wọn Malikatu Saba so bá mú ọ̀rọ̀ mi yìí lọ bá wọn so idhhab máa lọ tá a bá fẹ́ pọ̀ mọ́ wa láṣẹ̀ẹ́sì tó jẹ́ ọkùnrin so a sọ pé idhhab máa lọ so àmọ́ ká tó máa lọ ó ní kankan tí a fẹ́ ṣe ní àlàyé ní bíbá yìí so àwòrán tá a wọ́ọ̀kì tán yìí àwòrán awú rẹ̀ mìíràn òun la máa ń fi bẹ Allah àmọ́ ń bẹ Lárúbáwá kì í pè ní fílù amúrí wọ́n máa ń pè ní fílù dùá so bí a ká kọ́ báyìí so ẹ̀ńtẹ́wé tí ìwé bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ìwé bá ń bẹ lọ́wọ́ wa tí ìwé bá ń bẹ lọ́wọ́ wa ẹ jẹ́ ká fa asterisk báyìí ká fà sí láàrin ká wá kọ́ báyìí af'alu dùá àwọn fíìlù dùá tẹ́ pé àwòrán rẹ̀ Allah nìkan la máa fi ń bẹ so bóná ṣe máa ń wà nìyí fíìlù dùá bóná máa ń pè òun so wọn kì í pè ní fíìlù amúkì ó di èsì af'alu dùá so àbí ká kọ́ báyìí so àwa ti fa asterisk yẹn tán báyìí ká kọ́ báyìí af'alul amri aw ad-du'a ó ti ìjà kọ́ bẹ́yẹn so ad-du'a so bó sì jẹ́ nìyẹn so àfẹ́lò du'a yìí wá nìyí Allah nìkan ni a máa ń lò fún a kì í lò fún ẹ̀dá kankan àmàlàíkà ni o àlìyàn ni o àlìjànnú ni o Allah nìkan la máa ń dojú ẹ̀ kọ́ la máa ń pè so ó sì rẹwà gan torí láti di pé a ti rí inú Quran àdèmà òkú so nítorí yẹ kí n ṣàlàyé lórí bíbá yìí ni pé àwọn mẹ́ta máa ń kọ́ àwọn nílẹ̀ Lárúbáwá wọn kì í ṣàlàyé ibẹ̀ tó bá jọ adé pé gbogbo àwọn fíìlù tá a lágbé wa nínú Quran tó jẹ́ hikaya tó fi sọ̀rọ̀ pa àwọn òjíṣẹ́ rẹ̀ tán ṣe ń bẹ àwọn mọ̀mìnì bá ṣe máa ń bẹ òun tá a máa ń pè é so wọn wà ní bá ṣe jọra wọn so kì í ṣe fíìlù amúláyé yẹn fíìlù dọ́wà yóò máa jẹ́ ń gbà náà tọ́ so ìyẹn ní kúkúrú so afẹ́mọ́ fíìlù mudari'u fíìlù amúyà àwọn ọkùnrin méjì tí àdójúkọ wa àkọlọ̀ mú fíìlù mudari'u ọkùnrin méjì tí àdójúkọ wa kó náà tẹ̀lé àbá lọ́wọ́ náà tí màdé bá ń bá wa ká lọ. الذهبان àtìmọ́dé iṣẹ́ méjì láti lára fíìlù mudari'u kó tó lè di fíìlù amúrí iṣẹ́ alákọ̀ọ́kọ́ harful mudari' àgbàdànù iṣẹ́ ẹlẹ́kejì parí fíìlù amúrí sùkún ni máa ń gbà adébíàbá kẹsọ̀rọ̀ àgbàdànù àfúnni sunkún so sùkún ti pín jìbá látà pé alif madi yìí sunkún ni nínú yìí náà sunkún ni tó bá rí bí àgbànú dànù tó tàbá dàpọ̀ yóò àdì nítòkù kò ṣeé pé ó ti di fíìlù amúrí báyìí ṣùgbọ́n àwọn Lárúbáwá wọn kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú sunkún so tó bá rí bí alọ́ mú hamzatul wasli wa àtẹ̀múdé hamzatul wasli yìí yẹ kó gba ẹ̀wọ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀ tí ainul fi'li bá gbà yóò sọ ẹ̀wọ̀ tí àfọ̀ hamzatul wasli tí ainul fi'li bá gba fatiha tàbí kẹsọ̀rọ̀ àfọ̀ hamzatul wasli ní kẹsọ̀rọ̀ tí ainul fi'li bá gba dhamma àfọ̀ hamzatul wasli wà ní dhamma so àdúrà ainul fi'li bá fatiha ó tún sí pa àfọ̀ hamzatul wasli ní kẹsọ̀rọ̀ ṣùgbọ́n ká tó máa lọ àkíyèsí kan wà bí hamzatul wasli yìí àti ṣàlàyé síwájú tẹ́lẹ̀ so ti yẹn sìn so táyà pé ní Quran ní tá a bá rí so wọ́n máa ń gbé ọ̀sùn sọ́ọ̀dì sí lórí rẹ̀ bí àti akọ sọ́ọ̀dì kékeré máa ń gbé síbẹ̀ so ẹ lè má bá ẹ̀wọ̀ yìí ń bẹ ṣùgbọ́n tẹ́yìn bá ti kọ́ ẹ̀kọ́ yìí lẹ́ẹ̀fì máa ẹ̀wọ̀ tí ẹ bá ẹ fún ní pípé lẹ́nu so bákan náà ẹlẹ́ẹ̀kejì lára àlàyé tó ti yẹ ká ṣe ń bẹ ó ní pé tí ọ̀rọ̀ bá ti lè ṣáwájú rẹ̀ ẹ̀ ní pè má so ti yẹn sìn lápèjúwe ṣe bí yánnì ṣe àkọ́bá yìí ní ṣe ń fa àwọn àkọ́bá yìí so bàtà àkọ́bá yìí sìn so ẹ̀ní pè má bàtà ẹ̀ní pè ẹ̀ sọ pé fa idhhab ẹ̀ní sọ bẹ́ẹ̀ ẹ̀ sọ pé fadhhab so tó bá ti wà láàrin àní pè má so now afẹ́mú fíìlù amúrí àwọn ọkùnrin tó pọ̀ tí àdójúkọ wa àwọn ọ̀pọ̀lọpọ̀ fún fíìlù mudari'u àwọn ọkùnrin tó pọ̀ tí àdójúkọ wa òun náà ní kíni o tadhhabu àtìmọ́dé iṣẹ́ méjì láti lára fíìlù mudari'u kó tó lè fíìlù amúrí iṣẹ́ lákọ̀ọ́ fún lára rẹ̀
àgbàdànù. Ìṣẹ̀lẹ̀ kejì alifu fi'lu amri sukun ni máa ń gbà débi àbá Fatiha àgbàdànù àwọn sukun. Sukun ti pé méjì wá dára pé wá yìí sukun nínú náà sukun tó bá rí bẹ́ẹ̀ àgbà nínú dànù. So ní tó bá ní pé bí méjì ti gba sukun yìí à ní rí pé torí afáàfù ni tó bá rí àgbà nínú dànù tá a bá dà pọ̀ so ní tó kù kò ṣeé pé ó di fi'lu amri báyìí ṣùgbọ́n àwọn Lárúbáwá wọn kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú sukun tó bá rí bẹ́ẹ̀ lọ mọ hamzatul wasli wa àti mudé hamzatul wasli yẹ kó gba ẹ̀wọ̀ ṣùgbọ́n wọ́n tí ainul fi'li bá gbà ní oṣù ẹ̀wọ̀ tí a fún hamzatul wasli tí ainul fi'li bá gba Fatiha tàbí kẹsọ́wọ́ a fún hamzatul wasli wa ní kẹsọ́wọ́ tí ainul fi'li bá gba dhamma a fún hamzatul wasli ní dhamma bàtà dó ainul fi'li bá Fatiha a fún hamzatul wasli ní kẹsọ́wọ́ so àwa mú alifu kan wá síwájú bí báyìí ṣe so alifu yìí náà mo ti ṣàlàyé rẹ̀ wọ́n ń pè ní aliful fasila àbí kan sọ pé aliful fariqa so àwọn tí ó bá ti yé ká padà sí ẹ̀yìn ká lọ gòtò ẹ̀ dáadáa so ẹ̀yin ọkùnrin tẹ́ pọ̀ tí mò ń wò yìí idhabu so ẹ fẹ́ máa sọ wọ́n sì pọ̀ lọ́kùnrin idhabu bákan tó wá jẹ́ pọ́kùnrin àtòbìnrin náà ni idhabu ẹ máa lọ. afẹ́ mo fẹ́ lọ amúrí obìnrin kan tí àdójúkọ wa ọkọlọ mo fẹ́ lọ mọ̀dọ́rì obìnrin kan tí àdójúkọ wa oní àní tadhhabina so iṣẹ́ mi láti lára fẹ́ lọ mọ̀dọ́rì kó tó lè fẹ́ lọ amúrí iṣẹ́ láwọ̀kọ́ fún dọ́wà rẹ̀ àgbàdànù ìṣẹ̀lẹ̀ kejì ìgbà fẹ́ lọ amúrí sukùn ní máa gbàdé bí àbá Fatiha àgbàdànù àwọn sukùn sukùn ti pẹ́ yí wa ta pé yá yìí sukùn nínú náà sukùn ní tó bá rí bẹ́ẹ̀ àgbà nínú dànù tàbá dà pọ̀ ní tó kù kò ṣeé pé ó ti di fẹ́ lọ amúrí báyìí ṣùgbọ́n àwọn alábáwá kì í bẹ̀rọ̀ pẹ̀lú sukùn tó bá rí bẹ́ẹ̀ lọ mú hamzatul wasli wa àti mudé hamzatul wasli yẹ kó gba ẹ̀wọ̀ ṣùgbọ́n àwọn tí ainul fi'li bá gbà ní oṣù ẹ̀wọ̀ tí a fún hamzatul wasli tí ainul fi'li bá gba Fatiha tàbí kẹsọ́wọ́ a fún hamzatul wasli ní kẹsọ́wọ́ tí ainul fi'li bá gba dhamma a fún hamzatul wasli ní dhamma àdó ainul fi'li àbá Fatiha a fún hamzatul wasli ní kẹsọ́wọ́ tọ́ba àdàgbà idhabi so a ní ọmọbìnrin ìṣàfẹ́ paláṣẹ máa lọ náà so idhabi lásán lédè Lárúbáwá so bákan náà tí ọkọ bá fẹ́ pàyàwó ẹ̀ láṣẹ idhabi máa lọ so afẹ́ mú fẹ́ lóhùn amúrí àwọn òbí méjì tí àdójúkọ wa láwọn lọ mú fẹ́ lóhùn mọ̀dọ́rì àwọn méjì tí àdójúkọ wa ọ̀nà ní kíni tadhhaba àti mudé iṣẹ́ méjì láti lára fẹ́ lóhùn mọ̀dọ́rì tó lè fẹ́ lọ amúrí iṣẹ́ aláwọ̀kọ́ fún dọ́wà rẹ̀ àgbàdànù iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì parí fẹ́ lóhùn amúrí sukùn ni máa ń gbà àdébí abákẹ́sọ àgbàdànù àfún sukùn ti di méjì báyìí látara pé alifu yìí sukùn ni nínú náà sukùn ni tó bá rí bẹ́ẹ̀ àgbà nínú dànù tàbá àdàpọ̀ ní tó kù kò ṣeé pé ó ti di fẹ́ lọ amúrí báyìí ṣùgbọ́n àwọn Lárúbáwá wọn kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú sukùn tó bá rí bẹ́ẹ̀ lọ mú hamzatul wasli wa àti mudé hamzatul wasli yìí ó yẹ kó gba ẹ̀wọ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀ tí ainul fi'li bá gbà ní oṣù ẹ̀wọ̀ tí a fún hamzatul wasli tí ainul fi'li bá gba Fatiha tàbí kẹsọ́wọ́ a fún hamzatul wasli ní kẹsọ́wọ́ tí ainul fi'li bá gba dhamma a fún hamzatul wasli ní dhamma àdó ainul fi'li àbá Fatiha a fún hamzatul wasli ní kẹsọ́wọ́ tàbá dàgbà idhhaba ẹ̀yin méjì ẹ̀ máa lọ so bájú obìnrin kan àtọkùnrin kan idhhaba náà ni kò bá ti jẹ́ pé obìnrin méjì náà ni idhhaba òun náà là á sọ so afẹ́ mo fẹ́ ló mú dọ́ọ̀rì amúrú àwọn òbí tọ́pọ̀ tí àdójúkọ wa àwọn ọ̀lọ́ mo fẹ́ ló mú dọ́ọ̀rì àwọn òbí tọ́pọ̀ dájúkọ wa òun náà ni tadhhabna àti mudé so iṣẹ́ méjì láti lára fẹ́ ló mú dọ́ọ̀rì ó tó lè fi lọ amúrí iṣẹ́ aláwọ̀kọ́ fún dọ́wà rẹ̀ àgbàdànù iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì parí fẹ́ ló amúrí sukùn ni máa ń gbà àdébí àbá Fatiha táwa ní ká gbàdànù ká fún sukùn pé méjì látara pé bá ti gba sukùn tẹ́lẹ̀ nínú náà ó sì yóò gba sukùn tó bá rí bẹ́ẹ̀ á fẹ́ gbá nínú ìdánù àdé gbọ́dọ̀ gbàdànù nítorí pé wọ́n tọ́ka sáwọn obìnrin tí wọ́n pọ̀ tó bá rí bẹ́ẹ̀ á fi ilẹ̀ bẹ́ẹ̀ tàbá dà á pọ̀ ní tó kù kò ṣeé pé ó ti di fílò amúrí báyìí ṣùgbọ́n àwọn Lárúbáwá wọn kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú sukùn tó bá rí bẹ́ẹ̀ lọ mú hamzatul wasli wa
àti mùdé hamzatu wasli yẹ kó gba ẹ̀wọ́ ṣùgbọ́n ẹ̀wọ́ tí ẹnu ìfìlì bá gbà yóò sọ̀rọ̀ tí a fa hamzatu wasli tí ẹnu ìfìlì bá fatiha tàbí kẹsọ́ a fa hamzatu wasli ní kẹsọ́ tí ẹnu ìfìlì bá dhamma a fa hamzatu wasli ní dhamma àdó ẹnu ìfìlì bá fatiha ọdún sì pa a fa hamzatu wasli ní kẹsọ́ tàbí àdàpọ̀ yà di idhabna ẹ̀yin obìnrin tó pọ̀ tí mo bá sọ yìí ẹ̀ máa lọ bí abímọ mẹ́ta ń sìn mẹ́ta sì jẹ́ obìnrin àwa fẹ́ pa láti pé ẹ máa lọ sí ilé ẹ̀kọ́ idhabna ila al-madrasa ẹ máa lọ sí ilé ẹ̀kọ́ so bá a ṣe sọ nínú èdè Lárúbáwá nìyí so gbogbo kí ni táwọn náà bá wọnú kún àbí hadith àwọn àrìn tó jọ bẹ́ẹ̀ pàápàá jù tábà wo ìdàhábà àtàṣàlà yìí bíbá yìí sìn tábà lọ nínú suratu Taha nígbà tí Allah subhanahu wa ta'ala tó ń pa anabi Musa àti Harun láṣẹ nǹkan tí Allah lò fún wa nìyí Allah ní àyà 43 idhaba ila fir'auna innahu tagha ìwọ Musa àti Harun ẹ tètè lọ bá Fáráò báyìí dáadáa ẹ tètè lọ bá o innahu tagha torí kó bílẹ̀ jẹ́ ẹlẹ́bọ ni a sì fẹ́ kó mánà ẹ lọ bá so wọ́n sì lọ bá so kí mo yẹ ló ń bẹ idhaba ẹgbẹ́ alápá méjèèjì láti tó bá lọ sí máa dàmà méjì lábáwá nìyí so àwọn tó kú náà kà lọ́wọ́ máa inṣàlá wà fọ́kànlá lọ́wọ́ kulli khair so àti parí àfọ́àlù àwọn afẹ́lú sálímù báyìí náà sì máa wá láti máa di sí mọ̀tọ́rí láti mọ̀tọ́rí sí amúrú so abẹ́ láti bí àfọ́àlù falẹ̀fẹ́lú mudha'af ìyẹn ìpele ẹlẹ́ẹ̀kejì nínú méjèèjì tí àkọtíra fún so inshallah subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh